tó bàbá wa àgbà rí dunu dá dúró. Aládé. Ayakumullah. Mada akulu wa anna liwakta awqafani. Mada akulu wa anna liwakta awqafani. Bàbá àgbà gádùn sábàb antali kalamu. Antali kalamu wa fika ma atakallamu. Antali kalamu wa fika ma atakallamu. Bàbá àgbà Ọlọ́run ló mẹ́rú ẹ̀ nínú ọmọ ilẹ̀ dẹ lèmi náà wà tí ń jà búrò ẹ̀ sófàt Ọlọ́run jẹ́ mọ́ wa dáadáa. Antali kalamu wa fika ma atakallamu. Bàbá mi àgbà ìjọba ahayakumullahu lílì ìsìlámì tẹ̀kídùmùhù. Ahayakumullahu lílì ìsìlámì tẹ̀kídùmùhù. Ọpẹ́ tí mò ń dá ni pé mò ń jẹ ókọ yín ayé yín àwọn tí wọ́n máa ń jó kọ yóò sì hàn lára tèmi náà yá amadali ilimi. Yá amadali ilimi. Yá sheikha shari'ati. Yá amadali ilimi yá sheikha shari'ati. Nǹkan kan ló ń bẹ lára yín tó sì la ọ̀pọ̀lọpọ̀ prayer point ọ̀pọ̀lọpọ̀ ọmọ ilé kéwú pé tí n bá fẹ́ dà fà ìwọ àfà bíi ìjọba mo fẹ́ jẹ bẹ́ẹ̀ náà láti ń sọ. Fi alamil ilmi wal adabi wal madadi. Nítorí padà ṣẹlẹ̀ sí táwọn ọmọ sunkún ọlọ́mọdé ó ṣe yín. Anta rasulu idil baquna as'ab. Bàbá gáàsù sábà kò sí nǹkan kan mọ́. Ayakumullah. Ǹjẹ́ ó ṣe yín táwọn fi máa kígbe. Táfi máa kígbe. Ohun tí ó ṣe yín táwọn fi máa sunkún. Táfi máa sunkún. Ọlọ́run kó wọlá àlìkùránì. Al-Qur'ani. Kó mi àdára sí. Ohun tí ó ṣe yín táfi máa kígbe. Ohun tí ó ṣe yín táfi máa sunkún. Ọlọ́run dákun má máa jẹ́ ó ṣe yín. Wọlá pàálẹ̀ Al-Qur'ani kò ní bàjẹ́ àmì àdára sí. Oríire kò ṣe é fowó ra, àyànmọ́ ní kádàrá ọ̀rẹ́ wa. Jésù sábà bí àyànmọ́ rere, láyé wọn ṣé ń dára sí. Nítorí kó má bàa máa pẹ́ ètò tiwa nú ẹ́ńfílọ́ọ̀pù wọn lánàá bàbá Gbajúbádé. Ó ń lọ sọ́dọ̀ Ọlọ́run níjó bàjẹ́ Sheikh Fọ́ọ̀rì. bàbá ní infinity.